YouTube channel Yorùbá Game Show onígbèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọdé. Adéoyè Àbẹ̀fẹ́ Awíkóńkó gbákúgbákò wíríwí èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdé ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awíkóńkó lórí ètò onídèmọdé kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awíkóńkó gbé kalẹ̀ lórí YouTube onídèmọdé authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awíkóńkó onídèmọdé ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdé kájọ máa fojú lóúnjẹ àyẹ̀jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti gbàdégbà. ẹ lẹ́lẹ́ alára ìjọ ọ̀sá o ọmọ amúrekàndọ́gba agogo àkàndá mo kí nílé ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wárangọ́ àga gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé bóò ní sílé daṣọ ọ̀dẹ́dùn àná ọlọ́ àlàyé nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ adájọ́ mọ́tàsí asọ̀rọ̀ mọ́yẹ̀ bó bá sọnù ẹja tọparú wọn à ń bá ọ̀rọ̀ kan bọ̀ lórí ọ̀rọ̀ Láǹdẹ̀ àtìyàwó ẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tí ó le dáindáin ṣùgbọ́n ọ̀rọ̀ tó ta bálé tó ta bóko ni ọ̀rọ̀ ń ti bígi ó ti gbádùbí ọ̀rọ̀ ń ti fáyẹ́ pányánrin ìtúra ẹni síta ìtúfèdè kókò àwa ni kò sí bí ọ̀rọ̀ ti lè wù kó kéré bí iná gún a máa ní ẹ̀kọ́ tí kọ́ ni a máa ní tá a máa ń rí mú kò nínú ẹ̀ tí ọjọ́ òdiwọ̀n gbèsè ayé ìtẹni Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ọ̀rọ̀ lọ́rọ̀ ló ṣe sàríkọ́gbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ mo ní sísìn fíìmù ni ẹ̀yìn kọ́ lè bá wà on record ká má bàa rólé apá kan dá kan sí àfi ká bá dé ìpele kan ká tó yọ̀ǹda ẹ̀ mo láyọ̀ inú mi sì dùn nígbà tí mo wo fídíò ìjọba Láǹdẹ̀ láàárọ̀ yìí níbi tó ti ní tinú òun tọkàntọkàn òun dáríjì bàbá tí I love you brother ní tí wọ́n máa ń pè ní ọkàn akẹ́ni yẹn bàbá wọn Ládéwájú Adépọ̀jù ó ní ká dáríjì rẹ ní láàfí mọ múmi ní tòótọ́ nìkan kọ́ ńlá fi mọ ọmọlúàbí kò sí ẹni tí ò lè ṣẹ̀yàn at any moment ṣùgbọ́n bá a bá ṣera wa bá a bá ti tọrọ àforíjì lọ́wọ́ ara wa ẹ̀já dáríjìra wa ẹnikẹ́ni tó bá ti ṣẹ̀ tó dìmọ̀ fit láti tọrọ àforíjì ẹ̀já kíká yìí ọkàn ọkùnrin ni bómi tí mo ń ṣe ń tèmi nìyẹn I will be the first person láti apologize sí bá rí pé mo ṣẹ̀yàn now bàbá tí ó ti jáde ó ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó fìfẹ́ ẹnu ṣe nǹkan tó ṣẹlẹ̀ ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n kó ń papá mọ́ra tí wọ́n kó lọ́wọ́ dì lẹ́sẹ̀ tí wọ́n tàn tí wọ́n faṣọ dì lójú láti ṣe nǹkan tó ṣe ọ̀bẹ ti wá gé mọ́ lọ́wọ́ ọmọ sábẹ́nu ọ̀bẹ ti jí sí ọwọ́ ẹ̀ lílẹ̀ tó túmọ̀ sí pé ntí ò tí ì ṣẹlẹ̀ lọ́nà àbáyọ wà fún ntí ò tí ì ṣẹlẹ̀ lèyàn lè dẹ́rọ̀ ẹ̀ ntí ò tí ì ṣẹlẹ̀ lèyàn lè ṣe kọ́mọ̀ ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ aṣọ ògbọ́ ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rìn òwò dọ́jà ṣé ìdàpọ̀ ọkùnrin àtobìnrin á sọ pé kó padà síbi tó ti wá ní kò pọ́síbù bó ṣe wá wáyé náà àwọn bàbá wa máa sọ̀rọ̀ kan àbí ká sọ pé àwọn Yorùbá máa sọ̀rọ̀ kan wípé ìbálòpọ̀ táwọn ní táǹtọ̀ ó dànù náà làwọn kan ní tán fi ń bímọ bọ́kùnrin àtobìnrin mi bá dàpọ̀ nísìnyí kán dàpọ̀ jù bẹ́ẹ̀ lọ láì lo nǹkan kan kò ní doyún kẹ́lómi ọmọ sì tí ìfìdí kan ni oyún ti dé so ńlá wa ń sọ pé àárín àṣubú ṣeré àbìlìntàsí ká dọ̀bálẹ̀ káká náà ẹni tí kì í bá ṣe tẹ̀gbìn ọkàn tó jẹ́ pé
a rí ìgbọ̀nsẹ̀ kékeré létí àwọ̀ ọbẹ̀ gbẹ̀gìrì àwa ni ẹja dijú dàrí ká máa jẹun tá a jẹ ojúlókò ń bẹ̀ ọkàn ńkọ́ kò sẹ́ni tó lè sọ pé òun dùn pé wọ́n báyàwó òun lájọṣepọ̀ ẹlòmíì báyàwó òun lájọṣepọ̀ kì í wá sí èèyàn kan kì í ṣe méjì ó tún ti wá di tó wá dórí ìtàkùn ayélujára kò sẹ́ni tí ó dùn mọ́ nù o so mo tún gbé òṣùbà káre fún ìjọba làǹdẹ̀ fún pé ó tètè ká kúrò lára because eléyìí olè mi ìbá máa ṣépè fún kábúlútù sọrí ronú káàkiri because ìjọ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bàbá ń sáré ká má tẹ́ bàbá ti tẹ́ eré ká má kú ló kù ẹran tó mẹ́rẹ̀ ìjẹ lọ́jọ́ gbẹ̀gìrì ọ̀sán ìyàwó ẹ̀ la kó ní tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ìyàwó rẹ̀ la dá sí ni lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ ìyàwó ẹ̀ ló kó ta ńlọ́jà mọ̀ wípé nàbí lòun orò tí wàá gbéyàwó lèmọ́mù ti gbókọ lèmọ́mù àti péré ajá àti péré ìkòkò now ìkòkò ni ọ̀wá ní fọ́ ni ò ní gbà kó wọ́n fọ́ torí kó lè bá àṣẹ omi tó ra ajá míì àbáwá tá a ní kòkó là nígbà kí kòkó fọ́ ká lè bá rí tó lù padà tó rà mọ́ iye tán tà kòkó nísìnyí so with that mo kí ìjọba làǹdẹ̀ gbogbo akin ó ti gbé kúrò lára èmi ò wá sínú ẹni tí ó sọ fún ọ pé kó mọ́ padà fẹ́yàwó rẹ̀ padà torí pé bíbélì sọ wípé olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe kó ronúpìwàdà ọ̀rọ̀ ọkọ̀rọ̀ pẹ̀lú ìyàwó ojúre olúwa ló lè tó àti rí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tó burú jù bẹ́ẹ̀ lọ tán tó padà fẹ́ra wọn so èmi ò sínú ẹni tí ó sọ pé kó léyàwó ẹ lọ o because a máa nítorí ṣe nǹkan bọ̀ bá gbàyàwó ẹ̀ padà ní sítẹ́nì kan ọgbà aláǹdẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n máa yí ṣe tó gbà padà ó lè sọ pé ẹ̀ torí ọmọ ni tàbí kó sọ wípé èṣù tá a ti mọ̀ lọ́jọ́ tó pẹ́ ẹjẹ́ àmọ́ mánéèjì ẹ o áńgẹ́lì tá a ti rí àti ìmọ̀ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kó lu àrè ọmọ kúrò nílé ikú kọ́wọ́ lé àrùn kọ́ mọ́ jẹ́ pé wọ́n ayanran lórí àrè ó ti kú tí ó bọ̀ sínú ná because gbogbo obìnrin ló máa pákéjì ara wọn nígbà tí wọ́n bá ń wọ́kọ ìgbà tán bá ń fẹ́ ọkùnrin tán bá ní ìdí ọkùnrin ìgbà tán bá ń fẹ́ nǹkan wọ́n pákéjì ara wọn èyí tí ń ṣaṣẹ́wò ní pẹ̀lẹ́ láṣẹ́wó tọ́jẹ́ pé tí bá ń lọ sóde ìmúra rẹ̀ ò ní lè pé yóò múra dáadáa wọ́n da nǹkan borí wọn ò ní tọ́tẹ̀ wọ́n máa sọ pé I love your natural look ò ní mọ̀ pé nàbì original nàbì ni ojúlówó gangan hánrán ṣùgbọ́n torí pé ó ti dá nǹkan gbogbo ẹlẹ́sìn lélẹ́yìí ẹlẹ́sìn àwùsùbìláì wọn pe ẹlẹ́sìn lélẹ́yìí téèyàn bá fẹ́ ilé èyí ọ̀gbádùn rẹ̀ lọ́ọ̀bà mú délé gbàtí ọba tó bí ọ̀sẹ̀ bíi mélòó kan yóò ti sọ̀jà àbùnà àti tí fi ń borí káàkiri olùgbà àwọn ọ̀rẹ́ ìlú ìṣẹ̀gùn ṣé wèrè ní ọ́ni ẹsẹ̀ à ń borí káàkiri ìlẹ́ ìyàwó àfa ìlẹ́ ìyàwó pásítọ̀ ìyàwó pásítọ̀ kínni ìyàwó àfa kínni àní ẹjẹ́ pìtẹ́ǹdì díẹ̀ sí kó ló ariwo tó sọ wèrè nù ńgbọ́ bá sọnù lọ́rùn àgbẹ̀ ó ló kínní ni ẹ wo aláàjì orú mú mi lórí ẹ wo àfa orú mú mi lórí ẹ wo ṣé gbogbo ojúmọ́ náà lèèyàn máa da nǹkan borí bí ọlọ́kùnrin ni ẹ jẹ́ kátẹ́gùn fẹ́ sórí náà díẹ̀ kádàrá mi nídìí atẹ́gùn fresh air ìṣẹ̀dá mi nídìí atẹ́gùn àlàáfíà oríṣiríṣi ọ̀rọ̀ ni ó jẹ jáde so ló jẹ́ kí n wí pé lọ́pọ̀ ọgbà ẹni téèyàn fílẹ̀ àmọ́ bẹ́tẹ̀ ní téèyàn tó padà pàdé ẹni tí wọ́n pè léèyàn gidi èyí yìí tó sọ wípé corrupt yóò tó wá padà bẹ́tà ẹ̀ at the end of the day ọ̀wá nílé kéèta mọ́ yóò wá di sóòlù ẹ̀kú àrùn mọ́ra nǹkan sọ bá tó ń kọ̀m̀plé àwọn ìgbà kí ló dé ló le tó bẹ́ẹ̀ ìwọ gangan àfikán yí ara ẹ̀ wò nǹkan kan bẹ̀ lára ẹ̀ èmi ló fẹ́ kọ̀m̀plé gbóbìnrin ṣàgbèrè now ìyẹn ló jẹ́ kí ìjọba làǹdẹ̀ pé at least ó sọkàn akin láti forgive baba tí because as far as I'm concerned bẹ́ẹ̀ bá sọ lọ síwájú tẹ́ sọ lọ sẹ́yìn tẹ́ sọ nígbàgbà ìmọ̀ sọ fún pé baba tí ò lẹ́bi kankan bí ti wù kọ́ mọ́ nígbà tí ó tún wá ṣe gan gbogbo náà confirm ẹ̀ pé yọ kọ́ńdọ̀mù jáde lélẹ̀ tó túmọ̀ sí pé bí àrùn ìbálòpọ̀ bá ń bẹ ó ti fi káàpù ó ti fi kọ́fà ẹ̀ ó ti fi obì tí bàrùn ó ti fi sí adéńdórí ẹ̀
ó ti bí gbogbo ẹ̀ sígbó ní ò jẹ́ pé òun ó treat àìsàn kankan ló jẹ́ pé mèkáàsì lọ káàsì gbogbo àrùn ìbálòpọ̀ ní tiẹ̀ ẹni ẹlẹ́ni mo dẹ̀ gbọ́ mèkáàsì lórí program ẹnìkan lánàá o tó sọ pé òun ò bá yàwó làǹdẹ̀ ní nǹkan kan papọ̀ now ntí kálukú wọn máa sọ ni wípé àwọn ọmọ níyàwó làǹdẹ̀ Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ogun ní sí ní mú èpè kìí sí ní jà Yorùbá gbọ́ngàn o àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ rí i pé ńgbà tí baba tí kọ́kọ́ jáde ń tọ́sọ ni pé òun ò bá yàwó làǹdẹ̀ lájọṣepọ̀ ntọ́mẹ̀ ni pé Dárasími ló ń bá ní nǹkan papọ̀ kìí ṣe yàwó làǹdẹ̀ because as far as he is concerned nígbà yẹn ò tí ì mọ̀ gẹ́gẹ́ bí yàwó làǹdẹ̀ this same Mekash náà lé ní lọ́kàn pé òun ò rí gẹ́gẹ́ bí ìyàwó làǹdẹ̀ ò dẹ̀ introduce ẹ̀ so òun ò dẹ̀ gbá lọ́wọ́ làǹdẹ̀ Dárasími lòun àti ẹjọ́ ní nǹkan papọ̀ question tó yẹ káwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ṣé nǹkan pàwọ́ àti Dárasími pọ̀ kì í ṣe ìyàwó làǹdẹ̀ so ó lóun náà sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn nínú fídíò tí mo máa play Dárasími ní business partner ní Mekash ẹjẹ́ á béèrè lọ́wọ́ ọ̀sìnwó ọmọ dèdèrè ń dérógbó tó ògbé gbogbo ayé ń dèdèrè pé business wo lọ́jọ́ pa wọ́n pọ̀ kókó wọ́n jọ rà ní àbóbì àbíṣẹ́ pààrọ̀ wọ́n jọ ń ṣe so kí ni business tó jẹ pa ohun àtẹlẹ yìí pọ̀ because MARYGOLD sọ wípé bíi birthday ni wọ́n ti pàdé for the first time ìyàwó làǹdẹ̀ náà ṣé làǹdẹ̀ introduce ẹ̀ sí mi ni èèyàn gbà mí ní nǹkan ọmọkùnrin mú ó wá ń sọ fún mi pé ìyàwó ẹnìkan ni ṣé kàn fi lọ̀ mí kí n má lè ṣe ni because mo ti sọ fún eré pé bí kọ̀mọ́kọ̀ ṣe wà láàrin àwọn obìnrin náà ni kọ̀mọ́kọ̀ ń bẹ láàrin àwọn ọkùnrin because a máa bìlí pé ó gbé wá lọ́fẹ̀ẹ́ lófò láì náwó sí láì ṣe nǹkan kan sí kéèyàn dẹ̀ wá gbé rẹ̀ kalẹ̀ kéèyàn tó wá sọ pé òun ò ṣe ó lè padà di wàhálà sí yàn lọ́rùn gbà mí lóòótọ́ àwọn nǹkan kan máa ń wà tó máa ń jẹ́ set up but àwọn nǹkan kan náà máa ń wà tó máa ń dàbí tó máa padà dàkú bá fún ọ nǹkan sóbìnrin ní ọmọ mo ti fẹ́ ẹnikẹ́ni tó bá ń sọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ wípé obìnrin ò lè mú òun lè jìnnà yóò kó bá ọ sá jìnnà fún yóò fi tiẹ̀ kó bá tiẹ̀ because ẹni tóbìnrin ò lè mú wọn ò tíì dá wọn ò tíì bí kò tíì wálé ayé oríṣiríṣi ọ̀nà lóbìnrin fi lè mú ọkùnrin oríṣiríṣi gbogbo àbí kí n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tàbí gbogbo ọ̀nà ká má bọ́ sọ́wọ́ ilé tí yóò mú òyàn ni mo ti rí ìṣẹ̀lẹ̀ débi pé mo ti fi ṣe fíìmù rí gan mo dẹ̀ ti sọ lórí program rí kó dìtà kò yé mi ọ̀rẹ́ wọ́ọ̀rẹ́ lọ́lé ọ̀rẹ́ sọ fọ́ọ̀rẹ́ kò sọ fọ́ọ̀rẹ́ bó ń bọ̀ ó yà ń lé wọn ìgbà tó délé wọn ìyàwó sọ ọ̀rẹ́ mi ń kọ́ ti tó jọ́ mẹ́ta tá a ti ríra ó ní àyàwó ẹ̀ sọ pé ó travel bọ̀ tó ti ń bọ̀ lọ́nà ọ̀rẹ́ ń dúró òjò bẹ̀rẹ̀ òjò ọ̀dà kò gbé mọ́tò dání inú estate lọ́nlọ́ níbi tó wà kò rí báyìí jáde mọ́ kò lè rí báyìí jáde mọ́ ọ̀rẹ́ tán dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ti ríra fún ó ti tọ́dún bíi 7 sí 8 tán ti ríra sẹ́yìn tẹ bá dẹ̀ lọ ọ̀rẹ́ yín dẹ̀ máa do gan ó dẹ̀ máa ká lára gan nǹkan nìyẹn náà fi sọ pé ok tó bá jẹ́ pé káwọn kàn fi tó ríra lẹ́yìn ọdún 7 ni kò sí nǹkan tó bá dé ń bẹ̀ tó bá dé yóò bọ̀ nínú ilé unfortunately ọ̀rẹ́ tó sọ pé ń bọ̀ mọ́tò ẹ̀ bàjẹ́ sójú ọ̀nà kò lè délé mọ́ meanwhile that same night àwọn méjèèjì àtọkọ àti ìyàwó ti ń wá ọmọ tipẹ́tipẹ́ fáìmọye ọdún that same night níyàwó gbàsè jẹ wálé lọ́dọ̀ oníṣègùn tó ti ń ṣáájò ìyẹn bẹ̀ sọ fún ọ wípé ọ gbọ́dọ̀ láṣepọ̀ pẹ̀lú ọkùnrin ò bí bẹ́ẹ̀ kọ́ kò ní gbọ́ pámọ́ tí ó fi jáde láyé ìkó make sure pé time tọkọ ẹ bá wà nílé ni ọkọ ẹ bẹ́ẹ̀ ti fi lọ́kàn lè balẹ̀ pé ó ń bọ̀ ọkọ wàá wálé mọ́ ọkọ ti pé pé òun ò lè wálé mọ́ máa yìí fẹ́ ọkùnrin fẹ́ ba yóò ń jẹ́ gbà ló fi lọ bọ́ọ̀rù ọkọ ẹ̀ nínú yàrá àlejò kì í ṣe bọ́ ẹ̀sẹ̀ bọ́ọ̀rù ọkọ ẹ̀ sọ̀rọ̀ ó tú rẹ̀ sí bìbí ọlọ́run ni ọ̀rẹ́ ẹ̀sẹ̀ ń dọ́ dojú àìrú mẹ́sàsì ó lélẹ̀ ebi lélẹ̀ náà má jẹ́ kí n kàn pé kí ni ó ṣe àbóṣe yẹn ní láéláé wọn ò lè gun àyẹ ìyàwó ọ̀rẹ́ òní ọ̀nà èdè ló ń di ẹ̀yìn náà ó ní kì í ṣe èdè kankan o option méjì péré lóní ìsídà kò ṣe kó wà lóko láàrin wa tàbí kí n bọ́ tàbí mo ṣe wà yìí kí gbogbo arrest tó jáde kán wá wo ọ̀rẹ́ tí ń bá ìyàwó ọ̀rẹ́ láṣepọ̀ bó bá gẹ̀yìn ni lẹ́wà nírú position yẹn how you
escape bó lẹ́yìn fẹ́ ṣe tẹ́ ẹ ti wà nínú bedroom tẹ́ ẹ ti wà nínú yàrá àlejò tẹ́ ẹ ti bọ́ọ̀lù síbì kan bóyá ti bọ́ ṣòkòtò síbì kan bọ́ksà nìkan ló kún di lóru táwọn àpè neighbors jáde sí bó lẹ́sẹ̀ ẹjọ́ òwúlẹ̀ fẹ́ rọ àlàyé kí lẹ fẹ́ ṣe so àwọn cases kan máa ń wà bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ọkùnrin máa ń láti ṣe láti lè escape ara ẹ̀ now mi sọ pé bẹ́ẹ̀ ni kéèsì ti bàbá tí o géèmù ni wọ́n gbé wọlé now a ti gbọ́rọ̀ lẹ́nu bàbá tí a ti gbọ́rọ̀ lẹ́nu Marygold but mo fẹ́ ká gbọ́ àtakò láàrin Marygold bàbá tí àti Darasimi kẹ́yìn náà gbọ́rọ̀ rírùn tí ń jáde lẹ́nu ọmọ àbí ìpabẹ́ ọmọ tí ìyá bí o tó ló ń fọ̀já àrán pọ̀n láì ṣe jọ̀wọ̀lọ̀ gẹ̀dẹ̀ ẹmú kàlẹ̀ tówó ẹmú tọmọ ẹmú ta ẹ̀kú tí ṣe baálẹ̀ tọrọ ẹ̀já jọ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ God bless you. ó sẹ́ndì fídíò wa sí girlfriend yín tó wà ní abroad. irọ́ náà irọ́ because mi wá mọ̀ mi lè parọ́ mọ́ driver ní driver because mi irọ́ sẹ́ irọ́ wọ́n máa nẹni tó record ṣé máa kò gbọ́ wà sẹ́ lọ́wọ́ mi irọ́ tí mo irọ́ fi ni record yín ṣé bá tó wà ní. máa gbọ́ sórí ibi tá máa gbọ́ irọ́ nìyẹn. fún mi ti fẹ́ kú ni o ẹjọ́ nítorí ó fàájì. irọ́ nìyẹn irọ́ fún báláwo ló ń sọ ibi tá a ti ṣe tútọ̀ díẹ̀ níbi tá a ti wà yẹn èèyàn kan ló rìkọ́ọ̀dù ń bẹ̀. ẹni kí náà dé drop fídíò ẹjọ́ ẹ̀yọ́ wọn ẹnà fílàdé sẹ́ni tó rìkọ́ọ̀dù. ó fi fídíò tó bá fi fídíò rẹ̀ ṣe bọ́ máa mẹni tó rìkọ́ọ̀dù nínú fídíò yẹn. òun náà la ṣe fẹ́ mọ̀ pé láti lè òdi fóònù mú tájọ wà tí mi ò di fóònù mú iṣẹ́ yẹn fún tájọ ń ṣe géèmù tí mi ò di fóònù mú. orí làǹdè. sọta ló rìkọ́ọ̀dù mi nínú èyí mo fẹ́ fi léṣe pé iṣẹ́ mi kí mo fẹ́ fi rìkọ́ọ̀dù yìí ṣe ta ló di fóònù mú. ó ti yẹ yín mà ta ló wá rìkọ́ọ̀dù nínú ilé sọ ẹ bá mi pèrè lọ́wọ́ excuse me ma ó dà pé wọ́n pọ̀ gan-an wọ́n pọ̀ nínú ní background yẹn mo gbà pé the deed has been done okay Dara girl we had truth or dare but who recorded me in my house. ẹ wọ làǹdẹ̀ lẹ́tí máa bèrè because fídíò sí lọ́wọ́ tèmi báyìí mi ò dẹ̀ mọ̀ bí làǹdẹ̀gọ́ ṣe gbọ́ làǹdẹ̀gbà tí wọ́n wáyà làǹdẹ̀gọ́ ló sọ fún mi ipe tí mo bèrè lọ́wọ́ wọn pé làǹdẹ̀ ẹjọ́ torí ọlọ́run bá lè ṣe gbọ́ láàrin mi àti ẹ sọ fún mi mo fọ́lọ́run bá bẹ̀yìn ó ní olórí burúkú ara mi mo ṣe ń parọ́ sẹ́fẹ̀tì tó sọ fún mi nìyẹn mo ṣe ń parọ́ ṣèbí Dára fúnra rẹ̀ ti jẹ́wọ́ ipe lóòótọ́ wọ́n ṣe truth or dare ipe Dára ló sọ fún mi òun dẹ̀ rí chat èmi wọ́n mú tí Dára bá sọ ẹ máa gbọ́ ẹ̀sùn tí Dára bá sọ fún ẹ máa gbọ́ mà tí Dára bá sọ fún ẹ tó bá sọ fún òun kọ́ ló fún fídíò náà òun kọ́ ló fún ní ọ́díò whatever. Dára kan ló sọ fún mi àníkẹ́ pé làǹdẹ̀ jáde ibi tó bá ti rí fídíò mi ò sẹ́ndì fídíò kankan sí làǹdẹ̀ no fídíò kò necessary kò jẹ́ fídíò àti fídíò Dára o àti fídíò ẹni pọ̀jù sẹ́ndì fídíò sí làǹdẹ̀ ẹ bá mi pè wọ́n jáde. máa gbọ́ it's not necessary kó jẹ́ ẹ record video mi. Oh, it might be audio. Is it that audio? Àti kò audio. Síláàjẹ̀ náà kàn sọ wípé fídíò wà. Síláàjẹ̀. Marygold wait. Ẹ jẹ́ ká túbọ̀ pé ó possible kí evidence ẹ̀kọ́ máa sí lọ́wọ́ mi. Àdé òní fọ́tò kò ní fídíò kankan but Marygold gbé bòun fún. Ó kàn lè máa sọ kí Marygold lè fi jábọ́ pé òun evidence. No, ẹ máa gbọ́ no. Kò ṣe é sọ fún mi tó. Ẹgbẹ́ làǹdẹ̀ sókè tẹ bá rí làǹdẹ̀. Ṣé rí tó interest mi lèmi sọ yìí ẹ jẹ́ ń gbọ́ mọ́ mi ṣé rí tó bá fẹnu sọ ṣe é sàn kí ló fún làǹdẹ̀ ní insight tó fi mọ̀ tó fi sọ exactly what happened at that truth or dare. Àti location tó bí ẹ̀rọ ló sọ fún Marygold sọ pé oníyàwó òun ló sọ fún òun ó jẹ́wọ́ Marygold sọ sí sí ìlànà. Làǹdẹ́fì yẹn gba ọ̀rọ̀ lẹ́nu who is the source. Mi ò sọ̀rọ̀ fún làǹdẹ̀ still because ìgbà táwọn èèyàn ti ń sọ̀rọ̀ sí mi pé ẹbí mi ní pé mo gbéyàwó oníyàwó lọ sí ilé bàbá tí mi ò dẹ̀ tún jẹ́ kí mo ní ìtìlẹ̀ tọ́ lọ́wọ́ bàbá tí òkùnkùn mọ̀ pé mo mú yọ̀bọ̀ lóòótọ́ mi ì tún lè parọ́ mọ́ yín náà. Mo lè sọ pé ìgbà tá a dẹ̀ débẹ̀ mo introduce as Dara ọ̀rẹ́ mi later ni mo padà sọ fún yín pé ìyàwó làǹdẹ̀ ni tí ó dẹ̀ fẹ́ràn rẹ̀ sọ fún yín pé
tẹ̀lé bèrè lọ́wọ́ ẹ̀ pé so ìyàwó làǹdẹ̀ ní ìwọ ló fókì làǹdẹ̀ gbà ẹ̀ tó fi kó sómi tó fi ní àwọn kọ́ kíníkan tó dẹ̀ sọ pé ẹjọ́ ẹ̀yà àti kẹ́mítì àti ìjẹ̀ṣà ẹ̀kọ́ ṣé ẹjọ́ wà òun ò fẹ́ wà láò tẹ́ bá jọ wà ẹjọ́ torí ọlọ́ ibi nípa ẹni kó mọ. máa gbọ́ sẹ́ èmi fi wà ń bẹ̀ ẹni ní ẹgbẹ́ làǹdẹ̀ náà làǹdẹ̀ máa gbọ́ sẹ́ ẹgbẹ́ làǹdẹ̀ wọlé. ẹ̀lò ọmọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo yẹn kọ́ ni matter the deed has been done àti get here bó ti ṣẹlẹ̀ èmi náà dẹ̀ jẹ̀bi mo gbẹ̀bí mi lẹ́bi mo dẹ̀ ready láti face consequences ẹ̀ láti bẹ̀ àwọn èèyàn láti ṣe anything but ta ló líkì truth or dare tó organize fúnra yín síta tó fi dọ́dọ̀ làǹdẹ̀. mi mọ̀ làǹdẹ̀ ló sọ pé ìyàwó òun ló sọ pé a ṣe truth or dare. ẹjọ ẹgbà mi ẹjọ ẹ wo ṣó possible ẹ wo. ìwọ gangan wo ṣó possible. ẹ̀rọ ẹ̀ sọ fún mi wípé kì í ṣe ìyàwó òun ó dìbò tó wọn ò ní sọ pé possible màámi kò tẹ̀ possible báwo ni ìyàwó ẹ̀ ṣe máa ṣe sójú wọn. ọ̀tẹ̀ bá wo ọ̀rọ̀ yẹn ẹ bá wo ọ̀rọ̀ yẹn. nǹkan tí làǹdẹ̀ sọ fún mi lélẹ̀ làǹdẹ̀ pè mí làǹdẹ̀ ní mary ó ga gan-an lẹ́yìn ìgbà tí wọ́n wá tí mẹ́kàṣ àti ìyẹ̀ dára wá sílé ẹ̀ tó wá bára wọn sùn ó tún lórí láyà ó gbé ìyàwó mi ó tún gbé lọ sọ́dọ̀ bàbá tí débi pé. kábẹ́rì mary ta ló ń bá sọ̀rọ̀. tí mò ń bá sọ̀rọ̀. bí ọ̀rẹ́ tó sọ gbogbo ní ìfẹ́ tó lọ mọ fún láyé. mi ì bá anybody sọ anything. Mary má sọ pé kò impossible your best friend has another best friend. ma nǹkan tí mo sọ fún ọ̀rẹ́ mi kan sọ fún yàn kan kó má mọ̀. rárá never nǹkan tí mo sọ fún ọ̀rẹ́ mi kan òun nígbà tí lemọ́lemọ́ dára àti mẹ́kàṣì yẹn wà tí mo ní dára gbà lágbájá gbà mí mo porúkọ rẹ̀ mi ẹ̀ pé nǹkan báyìí ló máa lọ láàrin mẹ́kàṣì àti dára tí mo dẹ̀ ti bá sọ̀rọ̀ pé nǹkan tó bá tẹ̀fẹ́ ṣòṣìṣẹ́ síwájú kò ń ṣe ní àdúgbò tó dẹ̀ ní tí mo ní àbó òrí báyìí tó dẹ̀ ní irú òṣè sọ fún àdẹ̀wò agbẹ́nu dákẹ́ mo ní fọkàntẹ́lẹ̀ gan ṣé mo fẹ́ sọ náà pé mo fẹ́ dalé wọn rú pípọ̀ ilé tó ń jọ́ rẹ̀ mo dẹ̀ ti bá sọ̀rọ̀ mo ti sọ fún kò gbọ́ mo dẹ̀ nípa tí mo lè sọ nìyẹn ìgbà tí làdẹ tí wọn wá sódò mi tó dẹ̀ sọ pé dára ṣé bí làdẹ bá mi tí làdẹ bá wà bí kó wọn máa já mi tí bá parọ́. àlù ta ló ẹ máa gbọ́ gbogbo yẹn kọ́ nìkan tá à ń sọ ta ló rìkọ́ọ̀dù mi nínú ilé mi. mo ní mi ò mú mo ní mi ò mú. yes sir tí wọ́n lè mọ̀ pé jẹ́ mi mọ̀ ni. Mary odò àwọn mẹ́ta la wà nínú bẹ̀yẹ. ẹ dára sí mi excuse me ẹ má bínú màmí ṣẹ́rí kò ní ká máa tanra wa jẹ gbogbo àwọn ọmọ kékeré mọ́ tó o bá wo content yẹn láti lẹ̀ wàá rí i pé o kàn sí screenplay yẹn dáadáa ni because o ti sọ àwọn nǹkan kan bí tó jẹ́ àwọn àṣìṣe tí Darasimi ṣe tó fi òpó deserve àwọn nǹkan tó ṣe yẹn because o mọ̀ o dẹ̀ mọ̀ ọkọ ẹ̀ ó rí i pé màmí ti sọ̀rọ̀ yẹn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tó ṣe bẹ̀rẹ̀ live láti lè gbé lọ síbẹ̀ yẹn kí gbogbo ohun tó dẹ̀ sílẹ̀ yẹn kó wá leak out èyí tí ò jẹ́ kí àgbà tó rẹ̀ ṣẹlẹ̀ ìgbà tí mo ti sọ̀rọ̀ lórí ọ̀bọ̀n mi blame baba tí torí pé 75% ọkùnrin ló lè fọ́ sírù ibi tí baba tí fọ́ sí yẹn. of course. ó bẹ̀rẹ̀ pé èyí sọ that game èyí lẹ́gbẹ́ game yẹn wá bá. yes tí wọ́n ti sọ̀rọ̀ báyìí ọ̀tọ̀ lójú tí most of people máa ń bá fún wa máa dà pé bóyá ẹ̀ ń defend ara yín ni no ibi tọ́rọ̀ dé èèyàn wa ní baba tí èèyàn wa ní làǹgbẹ̀ tó wọ́n gángan fúnra rẹ̀ ìlú ti parí kéèsì yẹn tọ́lọ́pàá bá ń ṣe investigation ó láwọn nǹkan tó máa ń rí o àwọn agbọ́n táwọn àjọ ọlọ́pàá gbogbo nǹkan tó sọ lálẹ́. ọlọ́pàá ò ṣe miracle náà bàbá mi. yes na gbogbo nǹkan tó sọ lálẹ́ yìí fẹ̀ka ọdún náà ibi tẹ́mi kàn máa parí ọ̀rọ̀ yẹn sí ibi tí màá mi parí ẹ̀ sí pé ọlọ́run kàn fẹ́ lù ẹ̀ láti yọ làǹdẹ̀ nínú àdánwò Darasimi ọlọ́run kàn fẹ́ lù ẹ̀. tó o bá tiẹ̀ wá rí ìkọ́ọ̀dù ẹ̀fọ́pọ̀ ẹ̀ o save life ẹ̀ o ṣe náà. kíní ẹ wá lè má jẹ màámi kíní ẹ lè má jẹ recorded kò tí ì recorded. ọ lọ sọ fún èèyàn kan ní ó sọ fún mi. ó rògbò fún èèyàn kan tí ó mọ̀. owó nǹkan tí Darasimi mọ̀ jẹ tó mọ̀ jẹ yẹn o kàn fi mú ni o wá lo baba tí láti fi bọ́dì. làǹdẹ̀kù nínú ewu. tó ẹ kàn fi baba tí kọ́ bọ́dì. ẹ̀sà ẹjọ́ tó lọ lọ yẹ́sà ṣe rí ipe kan tí mo mọ̀ jẹ òun ni wọ́n fi mú mi. ṣe rí bẹ́ẹ̀ ni. ṣé o mọ̀ pé o sọ confidently pé o ò mọtí o intentionally ṣe gbogbo tó ṣẹlẹ̀ ìjọ yẹn nítorí pé o ti sọ lórí live. yes mi sọ pé mi sọ bẹ́ẹ̀. bí olùgbọ̀ tó jókòó lé lẹ́sẹ̀ àsìyàwó ilé ṣé kiri yẹn létí màmá yẹn. gbogbo nǹkan tó sọ yẹn with confidence bẹ́ẹ̀ sì ni kí ni ìwé mi yẹ.
my mom jẹ́jẹ́ kí n máa fọ́ bẹ́ẹ̀ a ní láti tún máa padà mọ́ jẹ́ ká mọ́ drive wa padà sẹ́yìn. o fẹ́ láǹdẹ̀ nítorí pé ó lè kó fún ọ lọ́sí mẹ́rin bàbá ìbẹ̀ ti láǹdẹ̀. ní ti tó ibi tí wàá lọ́sọ̀ wá nìyẹn ibi tó ti wá nìyẹn lẹ́yìn kí láǹdẹ̀ máa lọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni o tàbí ọgbọ́n kan tàbí lọ fúnra ẹni problem kò mọ nǹkan tó ń ṣe ọlọ́run ti sọ ọlọ́run tó ń gbẹ̀mí bàbá tí ò jẹ̀bi ọ̀rọ̀ fún mi ti fẹ́ kú mọ́. àtọ̀ ẹ máa lọ tó ń okay very good àtọ̀ màámi so láǹdẹ̀ ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹni tó fẹ́ fi ìdàbẹ́ lórí dídà wá sí fìlà ìsọnù kò tó yẹ kó máa sọ fẹ́ nípa dídà wọ́n pé sókè ní òru. lọ sẹ́ẹ̀tì bàbá tí mẹ́lò wọ bá láǹdẹ̀ èpè ní láǹdẹ̀ ló ń ṣiṣẹ́ rẹ̀ mọ̀ ló ń wà fúríọ́sì ló ń sọ̀rọ̀ bàtàbàtà bí mo ṣe ń bá a sọ̀rọ̀ mo ní still náà adúléláyọ̀ òjò. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́ etí tẹ̀ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yìn èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálẹ́ ẹ má kà pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe tó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìjẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìbẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ríro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákọ̀ọ́ra á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ohun inú ẹ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí tójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì ìdẹ̀rù kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá lọ sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó ti ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòdì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan rẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú
ẹ̀kọ́ sí wa ẹ̀ máa mọ̀ ẹlòmíì ọmọ àdídì máa skip ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀jẹ̀ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwọn máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nínú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yìí ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà o. Mo nígbàgbọ́ pé ẹ gbọ́ àríyànjiyàn díẹ̀ tó wáyé àti oríṣiríṣi irọ́ látẹnu Madam Darasimi. Ìgbà tí bàbá tí ń sọ̀rọ̀ tiẹ̀ ó ní kóun tó fún Dára ní dọ́gì Marygold fóun ní head sí head náà ń pè àbí head ó fóun ní head Marygold wá bẹ̀rẹ̀ sí ní ṣépè pé ó ò fún bàbá tí ní head kankan o tó ń bá fún ní head bó ṣe máa rí leléyìí bàbá tí bẹ̀rẹ̀ sí ní kọfẹ̀ mọ́lẹ́nu àti gbọ́ ìyẹn gangan kọ́ ni bone of contention kí ló dé tẹ wá ń parọ́ ńgbà náà ó túmọ̀ sí pé rọ́wà nínú ọ̀rọ̀ bàbá tí iná àbí bàbá tí ò fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ mọ́ ṣùgbọ́n Marygold ń ṣépè pẹ̀lú ọkàn àmẹ́ńtọ́ láké pé o àmẹ́ńtọ́ nígbàgbọ́ nínú èpè tí ń ṣẹ́ gan àmẹ́ńtí ń fọkàn rẹ̀ èpè padà egun kí ní bẹ́ẹ̀ ní bíbélì kọ́ lọ́mọdé ọ̀jẹ́ tó ń because Bible ní gbogbo wọn fi ń ṣépè nítorí mo ń lù òpó yẹ kan fi ṣépè tí mo láì kan fi ṣépè láyé wọn jẹ́ yà díẹ̀ Ògún ni kan fọ̀bọ̀n mu kan kó àdálẹ̀ ìbúranu ọkàn wo free gbogbo alọ́ na ìwé sókè òun na Bible sókè òun ìyẹn ò kì í ṣe ìbúra lọ́dọ̀ tèmi. Having said that kó lè wọ̀ rẹ́kọ̀dù náà ẹja gbàríyànjiyàn kékeré yìí God bless you. Bàbá tí díẹ̀ mi pé kí n finger ọ̀rẹ́ mi mo dẹ̀ ní pé mi ò ṣe lesbian I can't do it. Dáadáa. irọ́ ló ń pa. I have to even get out of here. irọ́ ló ń pa. ìṣúná tẹ̀ wò yìí. irọ́ ló ń pa Ọlọ́run ti mú un. ìgbà tẹ̀ tèmi tẹ́ni Marygold ìwọ ló lè play mi fọ́rọ̀ yìí lọ play orúkọ mi tí mo ní bàbá tí láàrin èmi àti yín náà ṣé nǹkan mo mú dára lóòótọ́ ẹ sọ pé ẹ mọ̀ dára because Ọlọ́run God so good. My brother was very smart. Tó fi ní kí n record ọ̀rọ̀ yín. I have your record. Yes. Màá gbọ́ sẹ́. I have your record. Màá gbọ́ sẹ́. Torí pé mo wọ́n pé kò tọ́ sí mi lẹ́nu kí n sọ pé bọ́yàwó lé sùn. Torí pé àwọn èèyàn máa bá mi pé mo mú ìyàwó lé wá sọ́dọ̀ yín fine accepted. Wíjà ló wọ pé ẹ̀yin méjèèjì tó ń bá ẹbí wo ló wá ń bí mí nìsín ìwọ ló léèsì wa pọ̀ náà ìwọ ló kírètì gbogbo fọ́ọ̀n náà ìwọ ló wá sínú ilé mi ìwọ ló kírètì. méjèèjì jọ dí ara yín síra yín èmi mo sọ ní pé kẹjọ fúnra yín dọ́gì èmi mo ní pé kẹ fíńgà. ṣebí wọ hẹ́ẹ̀dì ìwọ náà hẹ́ẹ̀dì mi náà. ẹ fi ilé ayé yín ṣépè sí pé. oya má wọrí bàbá tí ìyẹn kọ́ ni bone of contention má wọrí ìyẹn kọ́ ni bone of contention. Gbogbo nǹkan tí mo ní lẹ́yìn kó bàjẹ́. Marygold lè rí ọdún ìgbẹ́ máa justify. Ẹ máa jẹ́kulẹ̀ ní lágbára Ọlọ́run. Má ṣe pé ìpínlẹ̀ ìpẹ́. Àbí ọgbọ́n ẹ̀kọ́ burúkú fún yà bí. Ẹ̀yọ́ ẹ̀jọ̀ má bínú I have to get out of here. This is not fair. I don't like this for our brand. I don't like this for our brand. Calm down. Mi fún pẹ̀lú pàfàdà mi, tẹ́ni kí wọ́n máa sọ fún mi. Tí mo ní I don't want to come out in the first place. Wípé because Dára wà nínú àwọn tó yẹ kí n kọ́ mọ́ pé Marygold má bí ní sí ọmọdé yẹn náà. Kọ́kọ́ máa tún pé torí pé àwọn èèyàn rò pé Dára bí ni pé èmi mo lọ sọ fọ́kàn wọn which means tí mi ò mọ̀ gbogbo chat lórí fóònù ìyàwó ẹ̀ ṣé kò rí ni ṣé mo mọ̀ bóyá ẹ̀yin méjèèjì tún bá ara yín sọ̀rọ̀ ni. Má bí ní play ọmọdé yẹn
má bínú play recording tó fi sọ pé kò bọ́ta wá defender wọn. Marygold ṣé mo pé àwọn nǹkan tó lè justify ìwọ gangan náà. mi ò lè play ẹ̀ bíbá tí mọ̀mí ẹ sábọ̀ tó bá béèrè lọ́mí àbí tó bá mo lè send ẹ̀ sí wọn kọ́ rí tó mi lè play ẹ̀ bíbá. ok náà àbí kí ọkùnrin kan dá sí ọ̀rọ̀ yẹn if not máa já yín sọ̀kalẹ̀. ó jẹ́ wọn parọ́ wọn. ọkùnrin wo ló wà bẹ́ẹ̀. well àti h àti b àti c àti d ìṣẹ̀lẹ̀ tí ọ̀ṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ already ẹ̀pà òbóró mọ́ òkété gbàgbé òbòsí ó dé bá a láti ó káwọ́ lérí. well lẹ́ẹ̀kan sí i ìjọba làǹdẹ̀ làwárí kíkú oríire o bọ́lọ́n bá ti fọ̀tẹ́ ẹni hàn ni kò lè pani mọ́ irọ́ ni o ọlọ́run lè fọ̀tá rẹ̀ hàn ọ́ kó o tó máa jẹ́ règbèrègbè ibi tí ó ti pa ọ́ bọ́lọ́n bá fọ̀tá rẹ̀ hàn ọ́ rìn jìnnà síbẹ̀ tèfètèfè omi tó fi wẹ̀ májì ò súnmọ́ oúnjẹ tó jẹ májì ò súnmọ́ ọtí tó mu májì ò súnmọ́ ibi tó sùn sí májì ò súnmọ́ ibà ẹ̀kọ́ ọlọ́run lè fi hàn ọ́ kó sì tún filẹ̀ kó fún láàyè kó fi gbẹ̀mí rẹ̀ dànù. now mo mọ̀ pé ìjọba láǹdẹ̀ ò lè sọ pé kí Marygold wá ṣe pa mọ́ pa àtọ́dún òwò tiẹ̀ tó ní. bákan náà mo ti sọ máa tó repeat ẹ̀ mi ò sí nínú ẹni tí ó sọ pé kíjọba láǹdẹ̀ ó fìyàwó ẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó bá gé mi ni èmi ó yọ̀ǹda ẹ̀ pé kó máa lọ. wọ́n wàá ṣe DNA test ọmọ yẹn o ilé mi ń tèmi lèmi sọ mi sọ pé kíjọba láǹdẹ̀ ó lọ ṣe o ò tó bá gé mi o kọ́kàn mi ó lè balẹ̀ bọ́yẹ̀ mi mo ní bọ́yẹ̀ mi kọ́ kí n tó ṣe làálàá púpọ̀ jù lórí ẹ̀ ń ṣe DNA test ń tọ̀dọ̀ mi bọ́jọ́ owó tí ń fi jẹun ń lọ fi ṣí so kẹ́mi mi ó lè balẹ̀ pé òkè ẹ̀jẹ̀ mi lélẹ́yìí tí ì bá ṣẹ̀jẹ̀ mi kí n lè gbé kalẹ̀ lójú gbogbo ayé pé tó ọmọdé ò ní o tí wọ́n náà bí fún mi tá a ṣe kó máa o tí wọ́n fi ń fọwọ́ tẹ̀yàwó mi dì náà fọwọ́ bá ń dì lójú agbó o at the end of the day mo rí pé mi kọ́ mo ní o ṣùgbọ́n déwájú dẹjọ́ dẹ́yìn ìdásọ̀ tí wọ́n pè wọ́n gbọ́mọ fún mi náà mo fẹ́ gbé kalẹ̀ yìí o èmi kọ́ mo ní o jẹ́ kán gbé fún bàbá rẹ̀ o gbogbo ayé ò ti mọ̀ kọ́rọ̀ mọ́ dàbí tilẹ̀ àmọ̀ àbí làyàmù ní jẹ́ tọmọ Mohbad toríṣiríṣi ẹjọ́ ń bẹ lórí ẹ̀ nísìn ọmọ ọlọ́mọ náà wà ní mọ́ṣúárì wọn ò tí ì sín ẹjọ́ oríṣiríṣi lórí ẹ̀ every blessed day àtìyá àti bàbá Mohbad ń tí wọn àwọn ò ní tìjú wọn ò ní rònú wọn ò mọ tí ń ṣe wọn ò mọ tí wọn ń ṣe wọn ò mọ tí wọn ń ṣe àtìyàwó ìkan ògbé kan eégún ilé lábala so kọ́ mọ́ àdà bẹ́ẹ̀ ni ó jẹ́ kémi náà ṣe DNA test oníyànṣẹ́ ọlọ́bẹ̀ sí ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ ẹṣẹ́ ẹ̀kọ́ àìbínú part 4 ń bọ̀ àbí season 4 ń bọ̀ lọ́nà ọ̀rọ̀ tó sojú náà farasin kárí ayé ni aṣọ ní ṣúgà ṣùgbọ́n ìyá tí nǹkan máa ń kọ́ sí wa ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú dòdó láyé ó bá kọjú sẹ́nìkan akọ̀yìn sẹ́lòmíì mọ́ àjọ́jì o mọ́ jọ́jì o ẹ̀yin jọ́jì sórí social media ẹ pọ̀ ní ti social media fààyè ẹlẹ́nu ká ṣépè fẹ́ anybody anyhow àtẹni tó tó bàbá wa àtẹni tó jù yá wa lọ ká bú wọn lórí social media lórí Facebook ká kọ́mẹ̀ntì nọ́nsẹ̀nsì lórí TikTok lórí gbogbo ẹ̀ èébú èpè ìjà ńgbà tá a ti mọ̀ pé kò kú sẹ́ńtọ́ dá wa mọ̀ kò sẹ́ńtọ́ mọ ilé wa kò sẹ́ńtọ́ mọ ibi tá à ń gbé kò sẹ́ńtọ́ mọ iṣẹ́ wa kò sẹ́ńtọ́ mọ ṣọ́ọ̀bù wa kò sẹ́ńtọ́ fẹ́ wá bá wa wẹ́n posterity ńkọ́ àtúbọ̀tán ńkọ́ so nígbà tá a ti understand bẹ́ẹ̀ a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ni ó ti máa gbégbá wérùnwérùn like I said majority wa ló burú ju bàbá tí ì lọ bí a ẹlòmíì kì í róbìnrin kọ́ mọ́ róbìnrin ni èwo nù wa tó jọkùnrin ni máa ń róbìnrin sójú fojú ìra rẹ̀ wà kọ́ mọ́ kì í ta nínú wa ni ọ̀rọ̀ ọmọ ẹ̀lẹ̀ sanwó òbèlè tó kọjá tó múra dáadáa tá à ní wò lẹ́ẹ̀mejì wọn náà ti ṣe náà bí ó ti ṣaṣẹ́wó àbó ti ṣàgbèrè bẹ́yẹn nítorí wọn tó fi wo obìnrin olóbìnrin lẹ́ẹ̀mejì tó fi wọ ọmọge tí ń kọjá lẹ́ẹ̀mejì tó ọ̀dẹ̀ níyàwó ńlé tàbí tó ní girlfriend tiẹ̀ alágbèrè ìwọ náà nǹkan sì bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kó o mójú nù ló bá ti rí lẹ́ẹ̀kan kọ́ rẹ̀ gbójú kò mẹ́ so kò sẹ́ni mọ́jà lè bí lé bá dá ẹni tí lè bá mọ́ bá ní bàrà o ẹ̀jẹ̀ á sọ níwọ̀nba ẹ̀jẹ̀ á ṣépè níwọ̀nba ẹ̀jẹ̀ á bí ebu níwọ̀nba ẹ̀jẹ̀ ká kàn wọ́n má gbélébù níwọ̀nba àti Dárasími o àti
kí lorúkọ ẹ̀ àti baba tí àti Marygold àti ìjọba Lande àwọn Olódùmarè nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wá sílẹ̀ ilé òní lé wa tọ̀nù nínú àwa wọlé àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀rà ire o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053-270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.